Lagos ethnic analysis of Lagos population 1891. Lagos or Echo tribe 20,221 people, which is 23.6%. Popo or Ogunbadagri axis 13,577, which is 15.85%. Oyo 9,963, which is 11.6%. Ijebu 9,432, which is 11.01%. Awori 7,930, which is 9.26%. Egba 5,183, which is 6.05%. Ijesha 3,703, 4.32%. Egbado 3,110, which is 3.63%. Nupe 1,598 people, which is 1.86%. Hausa 1,599, which is 1.86%. Crewmen, Liberians 1,180, which is 1.37%. Ekiti, Efons 1,510, which is 1.76%. Ilorin, other Yorubas. Ilorin in bracket, other Yorubas in front of Ilorin 1,228, which is 1.43%. Source: Population Census 1891, taken from Payne's Principal Table of Event of Lagos History 1893. Ẹ ṣé gan ni brother mi, God bless you. Ẹni tí ó bá ń parọ́ ló máa ní ẹlẹ́rìí wà lọ́rùn. Òun ni ẹ̀rí lélẹ́yìí o. Òun ni document lẹ́ ń wò níwájú yìí. Ṣé rí nǹkan tán kà? Tẹ́ bá ka gbogbo ẹ̀ rí pé Yorùbá ni ó wà ń bẹ̀. Ẹ rí pé gbogbo ẹ̀ Yorùbá ni. Bọ̀tí nítorí tẹ́ mọ̀ pé ńgbà tá a mú nísìnyí ìgbà tán dé àwọn máa fẹ́ ṣe divide and rule, mo sọ fún yín. Wọ́n fẹ́ máa sọ pé èèyàn kan Ìjẹ̀bú, Ẹ̀gbá, kìíní kan, wọ́n á máa yà á lọ́tọ̀. Bọ̀tẹ́ bá ṣírò gbogbo numbers yìí, Yorùbá ló wà ń bẹ̀. Mélòó ni aráàta tó wà ń bẹ̀? Àwọn aráàta tó wà ń bẹ̀ less than 5,000 people. Ẹ ṣé, God bless you. Ṣé ti rí o? Òun ló wá di nǹkan tán wá ní àwọn fẹ́ conquer. Gbogbo àwọn fẹ́ gba gbogbo ẹ̀. Òun ló di nǹkan tí wọ́n máa sọ yìí pé Sẹ́ríkì Fúlàní of Lagos of Èkó àbí Ọlọ́run ṣàánú á máa lẹ́rú ẹnu àwọn brọ́dà mi máa sọ yẹn fún yín. Ibi tí èmi ń lọ nìyí. Ṣé ẹ̀ ń tẹ̀lé mi dáadáa? Ẹ má bínú, ẹ tẹ̀lé mi o. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀? Ṣé rí nǹkan tó ń ṣe fọ́mọ Yorùbá? Ṣé bí ọmọ Yorùbá ló wà ní Èkó yìí? Tó ń gbé Èkó yìí. Àjèjì mélòó ló wà ń bẹ̀? Àwọn ọba Yorùbá wá ń pa ìtànkítàn. Ẹ̀yin jíṣẹ́ fún àwọn amúnisìn láti máa continuously kó àwọn ìran yín lẹ́rú. Ó mà ṣe o. Lẹ́yìn tó dẹ̀ mọ̀ pé kò sọ́ba. Wọ́n mọ̀ pé kò sí nǹkan tó ń jọba mọ́. Ó ṣáà ní nǹkan tó ọba Yorùbá jẹ́. Ó ní culture, ó ní tradition, ó ní bó ṣe jẹ́ ọmọ ọba Yorùbá, ó ní bó ṣe jẹ́ náà. Àbí kí ni dáadáa ló ń tán ta ní? Ọba Yorùbá ní ìjọba. Òun àtàwọn cabinet ẹ̀. Mo ń bọ̀ lórí ti Ọ̀yọ́ tó jẹ́ pé ibẹ̀ gangan náà ní Yorùbá ti gbé ìjókòó democracy jókòó sílẹ̀. Ìjókòó táwọn ń pè káàkiri tán pariwo kiri democracy republic ibi tán tún rí nìyẹn. Ẹ̀yà oríṣiríṣi náà ní káàkiri Roman, Greek and all that, but ní gidi gangan Ọ̀yọ́ empire ni. Yorùbá ni ọ̀dọ̀ Yorùbá náà ti rí. Wọ́n mọ̀ pé wọ́n mọ̀ bá ṣe ń ṣe, wọ́n mọ̀ gbogbo spirituality bóun náà sọ yẹn, wọ́n gba gbogbo ẹ̀ tán, wọ́n kọ́ gbogbo ọba lẹ́yìn, wọ́n sọ gbogbo ọba dẹrú. Àbí ìgbà tán láwọn dé àṣẹ colonial master ṣán yọ èèyàn kan sẹ́yìn, everybody náà ń pè ní slave, everybody náà ní slave àwọn, territory àwọn, colony àwọn, àbí wọ́n ṣe ń pè kọ́ yẹn ni. Wọ́n tó wá ní àwọn tú everybody sílẹ̀ ní 1960 pé wọ́n kò lóko ẹrú. Àbí ta ní nǹkan òye, ta ní ọ̀rọ̀ dàrú mọ́ lójú.
tèbẹ́yìn ọba náà wọ́n pè wọ́n lẹ́rú.